Africa Content TV.
àmọ́ tẹ́ bá fẹ́ ra pàǹtí ẹ̀wà ẹ máa lọ sọ́dọ̀ láwùlà tẹ́ bá ti fẹ́ yí ìjìnà láwùlà ẹ wá ń bọ̀. láwùlà máa ò lẹ̀ àwọn ọmọ tẹ́ láwùlà máa ò lẹ̀ àwọn ọmọ tẹ́.
gbogbo tí mo máa kó tó. Ṣèdíjà lórí ìsàlẹ̀ fún mi. Adé máa fi ọdún wọn gbàgbọ́. Adé máa yọ̀ tó pé wà láyé ìjọba. Ẹ̀ṣẹ̀ mi ní máa lé ìdílé. Mákàtí akíntayọ̀ ọ̀rá ọ̀rẹ́. Mákàtí gbogbo tí mo yà wọ ẹbí wà fún mi. Tó ti fi mọ́ láti fi àwọn ìjà lówó. Mákàtí ọ̀rẹ́ mi. Akíntayọ̀ sábẹ́ rẹ̀. Ọ̀jọ̀ kan ọ̀rùn rẹ̀ máa ló bẹ̀rẹ̀. Ṣàkóso bí ẹlẹ́nu dúdú. Ọjọ́ kan kò sábà àkórí mi. Ọlọ́run ojú kò ń bá àkórí mi. Àpáta sí bí ìlú rẹ̀ kúrò wọn. Ìsàlẹ̀ òwúrọ̀ láwọn. Ìsàlẹ̀ òwúrọ̀ láwọn. Àwọn tèmi ní àwọn tèmi pàápàá. Ìsàlẹ̀ òwúrọ̀ láwọn. Lórí ọ̀dọ́ òní láwọn. I